ẹlẹ́gbẹ́ ọmọ wà ọmọkùnrin Zanku tó ṣaláìsí yìí ẹlẹ́gbẹ́ ọmọ ni ó wá jọkùnrin ṣùgbọ́n lábẹ́ àfọwọ́fà táwọn èèyàn bá tẹnubọ ọ̀rọ̀ aláfọwọ́fà àfọwọ́fà gbogbo ohun tọmọkùnrin náà tẹnubọ nínú ayé tí nǹkan ò bá ṣe gan Ọlọ́run kò yọ ni Ọlọ́run ò mà wàdà kò mérè béèyàn bá fẹ́ sọ ọ̀rọ̀ gan kọ́kọ́ wọn ọ̀rọ̀ kó tó sọ kódà àdúrà tá à ń ṣe bá a bá ṣàdúrà ránṣẹ́ sí yàn yóò lọ sánmọ̀ àwọn màláíkà ó ṣe kí ni wọ́n gbé lọ sánmọ̀ bí àṣẹ Ọlọ́run bá wá gun àdúrà yẹn báwọn màláíkà bá ń gbé bọ̀ tẹ́ni tá a ṣàdúrà yẹn fún ò bá dìsáàfù àdúrà yẹn wọ́n á dá padà fẹ́ni tó ní. bẹ́ẹ̀ náà lè pè kò sí kọ́mẹ́dì tí ọmọ Zanku yìí ṣe Ọlọ́run bá foríjì bá pàṣìṣe rẹ̀ rẹ́ kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí ń fi Ọlọ́run ṣàwàdà Ọlọ́run ò ṣe é ṣàwàdà o Ọlọ́run ò sì ṣe é ṣeré kò wá sí kọ́mẹ́dì kan tí Abdulsamad ṣe tí ò ṣépè mbẹ̀ ẹlòmíì ò mọ ọmọ rẹ̀ kò mọrú ọmọ tó bí èmèrè lọmọ mi àwọn ọmọ onímájẹ̀mú tó ṣe pé nínú ìrìn àjò táwọn bá wáyé wọ́n kọ kádàrá wọn dáadáa kì í ṣe pé wọn ò kọ dáadáa àmọ́ nígbà míì wíwáyé tẹ́lẹ̀ ọmọ mi wáyé kí ìyá rẹ̀ ó tó bí ìrìn tí ìyá rẹ̀ rìn ó connect mọ́ bọ́mọ yẹn ṣe fẹ́ lo ayé ẹ̀ àìmọye ẹni bímọ tí ò mọrú ọmọ tó bí kò dẹ̀ ṣetán láti mọrú ọmọ tó bí àwọn olóyìnbó gan tí wọn ò ní gbàgbọ́ nípa spiritual tó jẹ́ pé science làwọn go through direct pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n fúnrara wọn discover ọmọ wọn láti kékeré astrology náà ìlànà astrology yẹn àwọn astrologist ó ní bó ṣe ń confam lórí ẹ̀ lọ́dọ̀ àwọn olóyìnbó tó máa mọ̀ pé irú ọmọ báyìí lọmọ yìí irú ọmọ báyìí oṣù wo la bí oṣù báyìí la bí irú ọmọ báyìí lọmọ yìí ìlànà báyìí ní kẹjẹ ó tọ́ ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bí àwa tá a mọ̀ pé ihun tó ń pè ní spiritual wà ọ̀dọ̀ wa dẹ̀ ní ihun tó ń jẹ́ spiritual ti exist jù bẹ́ẹ̀ ni nílẹ̀ káàròjìrè wa nílẹ̀ Yorùbá yìí ní Áfíríkà wa yìí ihun tó ń pè ní spiritual àìmọye ìlú náà ní spiritual ló exist ń bẹ̀ kó Ọlọ́run gan fúnra rẹ̀ ọba tó spiritual ni gbogbo tó dẹ̀ dá ó da spiritually náà nígbà tí pé bá lọ tí ò rí bí jòkó yóò padà sọ́dọ̀ ẹni iṣẹ́ ikú yìí òun tẹnumọ́ láìmọye ìgbà ṣùgbọ́n o kọ́mọ náà tó dásẹ̀ jáde lábẹ́ ìyá rẹ̀ gbọ́dọ̀ ti mọrú ọmọ tóun bí ní pé ọmọ yìí èmèrè ọmọ ni ṣùgbọ́n ṣé èmèrè exist lóòótọ́ ó exist lọ́kùnrin lóbìnrin ṣé ẹgbẹ́ wà ṣé ọmọ eléré wà ó exist tó confam tí nǹkan kò takò rárá. wọ́n rí àsìkò tá a wá wà yìí tẹ́ bá wo afẹ́fẹ́ tó wà ní atmosphere ìgbà tá a wà yìí ẹ máa rí kò fẹ́ sẹ́ni tí ò fẹ́ máa wúkọ́ láti bí oṣù kan sẹ́yìn nísìn ẹ rí i pé wẹ́dà yẹn yàtọ̀ ó change oníkálukú mọ̀ lára ihun tó wà nínú ayé ní àsìkò tá a wà yìí naturally ó lè múyàn ní àárẹ̀ ara torí òjò kọ̀kọ̀rọ̀ afẹ́fẹ́ ooru ó dàpọ̀ mọ́ wẹ́dà àpòjò fẹ́ rọ̀ gbogbo ẹ̀ wá ń papọ̀ mọ́ra ohun tó ń pè ní àgọ́ ara gan wá fẹ́ ṣe kí ni kò fẹ́ bá a mú mọ́ rárá àmọ́ èèyàn bímọ láti ilẹ̀ ó tiẹ̀ fẹ́ mọ̀ pé irú ọmọ wo náà ni ọmọ yìí torí oníkálukú ló ní àsìkò tó bá wáyé oníkálukú dẹ̀ ló ní ìràwọ̀ tó ń lò láti kékeré àwọn ọmọ kan wà ògo ni wọ́n wàá máa rí àpẹẹrẹ pé bí nísìn kó o tẹ ọmọ kalẹ̀ kó o tẹ ọmọ lẹ̀ báyìí nísìn tó bá máa fi di bóyá bí àyè tó tẹ́ sí tó bá máa lọ fi wò láàyè tó tẹ́ sí wàá máa bá ń bò mí báyìí mo tẹ ọmọ yìí sí báwo ló ṣe tún wá dé ó ti já wọn pa báwo ló ṣe tún wá lọmọ tí ò tí máa rá báwo ló ti ṣe wá débí ìyẹn àkíyèsí kan ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì Ọlọ́run dẹ̀ ń fi àlábà sọ̀rọ̀ nípa ọmọ tó bí tí ò kíyèsí ara ọmọ mi láti ilẹ̀ kì í ṣe ọmọ tó yẹ kó gbé àwùjọ àwọn tí wọ́n bí láti kékeré tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbọ́n ó yẹ kó jẹ́ ó jìnnà ni ọmọ mi kẹ̀dẹ̀rẹ́ ò sì gbọ́dọ̀ gbé ta àkàtà àwọn òbí ẹ̀ ni ó gbé títí tí ó fi dàgbà bẹ̀rẹ̀ sí ní rí nǹkan ṣe tóun náà fi bọ́ọ̀dì síta. ogun ògo kì í ṣogun tó rọrùn láti jà ogun ògo èèyàn gbọ́dọ̀ ní òbí ire ológun ọmọ á lòbí ire tó lè kọ́kọ́ bá a mójútó ògo yẹn
nítorí pé ogun ó máa ń tẹ̀lé ògo ni. Nínú ìrìn àjò ìṣẹ̀mí ayé ọmọ mi èèyàn ó bí nígbà míì wàá bí ọmọ mi láti kékeré wàá máa rápẹrẹ pé ó fẹ́ràn kó máa sùn ní òkùnkùn. Bí àlùjọ̀nú bá ń bẹ lára èèyàn bálùjọ̀nú bá kó sí èèyàn lára àwọn àpẹẹrẹ tẹ́ máa rí àpẹẹrẹ mẹ́ta tó dájú. Àkọ́kọ́ náà á fẹ́ràn ní òkùnkùn gan.